Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. You run with your demonic guest after ruining the life of my daughter. Stop for me. Kí ni nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀? She saw you as a mother. Fẹ́mi. Ẹ fara burúkú balẹ̀. Ṣé Deborah ò ríwọ náà gẹ́gẹ́ bí ìyá ẹ̀? Ṣé bí àwọn ọmọ wa àwọn jọ ń wo èmi àti ẹ báyìí? Okay, this is my mother, this is my. Ṣé bọ́ ọmọ mi náà rí ẹ? Ṣé bí Deborah ń wú ẹ bí èpè ìyá ẹ ni? Ṣé Deborah lè rò ó nínú sàárè kó o lè padà wá pa òun? Rẹ̀mí, ṣé mo fẹ́ gbọ́ tọrọ? Yes, mo ń gbọ́ mo fẹ́ kó fẹ́ gbọ́ tọrọ. Bẹ́ẹ̀ni. Rótìmí àti Yọlá lè pa ẹ lórí. Bẹ́ẹ̀ni. Borokini. Ọ̀gá. Wọ́n ti níta. Kí ló wà ń ta? Níta, ẹ má bọ̀ sá. Ẹ má bọ̀ sá. Kí ni? Tó ṣe ni mo tó máa lé ẹ tó máa. Oh, it is finished. It is finished. Ó ti parí o. Ó ti tán o.
My boy is dead. My boy is dead. What's the meaning of all this? Kí ló tó fi tilẹ̀kùn mọ́ mi báyìí? What's the meaning of this? And he's not even picking his calls. Má sunkún, look, anybody, any kankan gbọ́dọ̀ gbọ́ mi, any kankan gbọ́dọ̀ gbọ́, any kankan gbọ́dọ̀ gbọ́, okay? Báwo ló ṣe sọ pé ó ṣẹlẹ̀? Ọ̀gá mo ìfẹ́ gbàdúrà lẹ́kọ̀ọ́ ni mo wá gbóhùn mọ́tò níta ní mo ṣe rò pé bùrà jújọ ló gbé jésì padà wá ní bí mo ṣe wá pọ́tà mọ́tò yẹn ti lọ mo ṣe wá wo ẹ̀yìn mi mo bá rí wo. Ok, má pariwo, ok? Má pariwo dáadáa. Bọ́lá ń lọ. Fẹ́ tẹ̀lé yín. No. Àtẹ́lẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́ mi o. Àtẹ́lẹ̀ kọ́kọ́ mọ̀. Ṣorí padà sẹ́nu gate. Mo gbọ́dọ̀ ṣí gate fún anybody. Má ṣí gate fún anybody. Àfi ẹ̀ tí bá sọ pé kó ṣí gate fún ni. Má ṣí gate fún ẹni kọ́kọ́. Àbúrò òkú yẹn jáde. Anybody fẹ́ kí ẹni kọ́kọ́ mọ̀. Okay, go. What goes around comes around. Ẹ jẹ́ bá ṣọ̀rọ̀ nítorí ọ̀la, nítorí ọ̀la. Ohun tó yẹ ni ló yẹ ni. Ohun tó yẹ ni ló yẹ ni o. Ohun tó yẹ ni ló yẹ ni o. Ẹ bá ní ti bí ẹni kò gbé wá. Mo fẹ́ lọ mo ti wá dẹ́kun dá mi dúró mò ń lọ pálásì ó kàn wọ́n ti ń retí olúwa ẹ̀. Àní kí ló ń ṣe é gan? Lógundé. Bàbá mi. Báwo ni? Ó jàre. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kó dẹ̀ máa wú ọ̀dọ̀ ẹ gan ni mo múra pé kí n tètè máa bọ̀ báyìí. Kí ló máa ń ṣẹ̀yìn Yorùbá báyìí náà? Kí ló rí? Tí bí mo gbọ́ tó ń dágbére palace sọ̀rọ̀ mi lò dá ọ̀dọ̀ mi ní palace tó ń dágbére. Ṣé mò ń gbé palace ni? Gbogbo ọmọ ìtẹ̀ ti dàyàn lọ́kàn mi. Mo tẹ́ mo mọ̀ pé àṣà máa ríra ṣá. Ọ̀dà àwa náà lárí rẹ̀. Bínú ṣe rí òun ló bí yàn. Ìdí? Ọ̀rọ̀ kúnnú mi gidi. Ọlọ́run ló bá mi gbé ẹlẹ́sẹ̀ wá bí. Sórí iye kan alábàáhùn kò ju méjì lọ. Mẹ́ta mọ̀ ni. Jẹ́ ká fi tiwa ṣe méjì. Méjì ní báyìí. Ohun tó dó bá dẹ̀ dé kò tún rí ta mọ́. Àfi tí wọ́n bá sí odó. Ó tán. Orí ilẹ̀ pàkúrọ̀ yìí ó ṣe dùn ún rìn tó bẹ́ẹ̀ náà ló tún léwu láti rìn. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ ayọ̀ ọ̀yàn nígbà ẹ̀rùn gbà mí. Bẹ́ẹ̀ni. A sì dúpẹ́ pé àwọn méjèèjì àìsàn ọmọdé. Ohun tá a bá jọ tẹ̀ àbí ohun tá a bá jọ láàrí òun náà ní kábíyèsí orí. Ó sùn. Yóò yàtọ̀ síra wọn díẹ̀ o. Kí ló rí? Ọ̀rọ̀ kábíyèsí ju bó ti ń sọ lọ. Kò ju nǹkan kan lọ. Ọ̀rọ̀ kábíyèsí. Ẹ lágbàgbà àgbààgbà mẹ́ta ló mọ̀ díẹ̀ ta ní ìsìn àgbààgbà méjì báyìí ló mọ̀ díẹ̀ èjì. Bẹ́ẹ̀ni bí mẹ́ta bá mọ̀ díẹ̀ ta méjì náà gbọ́dọ̀ mọ̀ díẹ̀ èjì. Méjì gbọ́dọ̀ mọ̀ díẹ̀ ó ti tán. Sórí a gbọ́dọ̀ fi ọwọ́ wẹ̀wọ́ nù. Kò sí nǹkan kan sórí
èmi. ó jáná nú mi. tá a bá ti rọra fọwọ́ wẹwọ́ gbogbo ń tá a bá ní yóò bí ewúrẹ́ ní yóò bí èyí tá a bá lágùntàn ní yóò bí wàláhì wọn ní gbéwúrẹ́. ó lè lọ àfi kó mú nǹkan. Okay. Yeah. Dèjì kí ló dé? Kí ló dé? Kí ni ẹ? Orí bó ṣe mí sìn ni. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan ló ní. Náà tí ó bá tóbi ní ọkàn àgbà ọkàn lè dédé mí kan lè bẹ́yìn. Bóyá ló dẹ̀ mọ̀ wípé téèyàn bá ti mí bẹ́yìn gan-an èèyàn ń kọ lẹ́tà sáìsàn. Ṣé kò sí nǹkan kan? Jẹ́sìn ni kò tí wọlé. Àìná ọ̀dọ̀ bàbá ẹ̀ ló wà náà ṣùgbọ́n ọ̀dọ̀ bàbá ẹ̀ ló lọ. Ṣé a máa wà wọ́ọ̀dì pé mo wà lọ́dọ̀ bàbá ẹ̀ ni? How is that supposed to bother us? Ọ̀dọ̀ bàbá ẹ̀ ló wà. Tó bá ti mí sí wa àwọn ẹ̀. Yes. Ọ̀dọ̀ bàbá ẹ̀ ló wà. Ó mọ ohun tó ṣẹlẹ̀ ń sìn. Kí ló ṣẹlẹ̀ Dèjì? Mo kàn fẹ́ sáré jáde máa sáré wọlé padà. Dèjì bò ló ń sáré lọ. Oúnjẹ ṣì ń gbóná báyìí kó wá jẹ ni. No, tí bá dé mọ́ àjẹ́ wàá kàn bá mi gbé sínú microwave máa jẹ jẹ́ kí n àbí mo fẹ́ jáde. I know o ti sọ́lẹ̀ mẹ́ta. What are you not telling me? Nothing. Mo fẹ́ sáré jáde máa tún wá sáré padà. Báwo kí ló fẹ́ jáde lọ ṣe? No, I'll tell you when I return. Okay. Just. Are you sure you are okay? Ó dẹ̀ sọ̀rọ̀ ọkùnrin. I'm okay. Ṣé o mọtí ni? Tó fẹ́ ṣubú láì mú kankan yìí. Kò sí nǹkan kan. Okay. Tọ́tí yóò pààyàn tó dẹ̀ fẹ́ ṣubú tó ń ta gọ́gọ́ yìí. Is this man okay? Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Ẹ̀yin olóyè mi. Kábíyèsí. Àwọn ilé-iṣẹ́ tí à ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ yẹn a ní lè bá wọn ṣiṣẹ́ mọ́. Mo dẹ̀ ti pè àwọn tí mo tún mọ̀ àmọ́ wọn tẹ́ mi lọ́rùn lọ títí. Kábíyèsí, èmi ní ìbéèrè kan tèmi kò bí. Kí ló dé tẹ́ ẹ fi sọ pé àwọn iléeṣẹ́ ti tẹ́lẹ̀ à ní lè lò wọ́n mọ́? Yọ̀ṣà nídìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn wàhálà táwọn iléeṣẹ́ yẹn ní kò lè yanjú àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. Kábíyèsí, ẹ ṣáà jẹ́ ká rò dáadáa o. Ẹ jẹ́ ká rò dáadáa. Ká rò dáadáa ni o, ká wo ọ̀nà àbáyọ o. Kí wàá ní ọ̀nà àbáyọ? Olúwa mi, èmi ní olórí ilé-iṣẹ́ ńlá kan tí mo sì mọwọ́ wọn dáadáa tí wọ́n sì jẹ́ ọ̀rẹ́ mi tí mo rò pé a lè fà kalẹ̀. Bọ́ba Jírò, ẹ̀yin ò sọ̀rọ̀ ni. Kábíyèsí. Èmi ò ní nǹkan kan tèmi ó sọ. Ara ò lè mí. Ó yẹ ṣàkíyèsí mi inú ìhùwà sí mi. Ó níbi tí mo lajú mọ́ o. Bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ẹ̀rín. Àwọn tí wọ́n jókòó yìí ọ̀làjú pọ̀ nínú wọn. Àwọn wọ́n mọ iléeṣẹ́ ńláńláńlá tí ìlú wa lè dá iṣẹ́ pọ̀ papọ̀ tí wọ́n lè bá dòwò pọ̀. Tèmi sá ni pé bí ìlú ó ṣe tùbà tí ó túṣẹ. Mo sì ní jùlẹ̀. Ọ̀dà Lógúndé, àwọn tẹ́ ẹ sọ yẹn ǹjẹ́ a lè fi ọkàn tán wọn? Àwọn tí a lè fọkàn tán ní o kábíyèsí, torí pé láti ọdún tí mo ti mọ̀ wọ́n tá a ti ń sọ̀rọ̀ kì í sọdún 10 sẹ́yìn
ìjọba àpapọ̀ ni wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ so wọ́n dẹ̀ ní track record tó dáa tí mo lè introduce sí wa. Àbúrò wà bẹ́ẹ̀ o wàhálà sí wa ò kábíyèsí bí mo ṣe ń wo sàkún ọ̀rọ̀ ẹ ti fẹ́ fẹnu ọ̀rọ̀ jóná ẹ mọ̀ tí ì fẹnu ọ̀rọ̀ jóná o ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí a lè má jọra wa lójú ilẹ̀kùn ni mí o yàtọ̀ sí pé mo jẹ́ bó bá júrò torí inú tó tún róde bá a bá ṣèpàdé tán bí ń gbò mí bá a bá padà relé èmi a tún máa rí àwọn ẹ̀mí o mo ń ra àwọn alálẹ̀ bí n bá sùn yẹ́ báyìí wọ́n kàn jàdédé bára mi ládùn àwọn alálẹ̀ orin ẹyọ kan tí wọ́n sì mọ̀ ń kọ ni pé ẹ ṣe èrè kó dáa kábíyèsí ẹ̀rọ dáadáa kẹ́ ẹ tó gbégbèsè èmi ò fẹ́ débi tí a padà dọ̀hùn táwọn alálẹ̀ ó mọ sọ̀rọ̀ sí àbí kán bẹ̀rẹ̀ sí lọ bí wà lọ. tó bá dẹ̀ yà ń sìn tá a bá kú òbí ọmọ fọ́ tatata ní ológogoro mẹ́. ẹ wo ẹja ẹsàjà ṣe kò dáa tọ́lá lọ jábọ̀. kò sí wàhálà ń gbà náà ìgbà wo ni a wá lè pàdé wọn. olúwa mi bóyá ẹ jẹ́ kémi ó sọ fún wọn pé kí wọ́n wá ní next week kí wọ́n sì wá yọjú sí yín kí gbogbo wa náà rí wọn kẹ́ ẹ lè bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ tẹ̀lé. ìyẹn náà dà. kábíyèsí kẹ́ ẹ tó fi ọ̀rọ̀ jóná ẹ ti mọ̀ pé àṣẹ tó bá sì ti kú lọ bá pa ẹjẹ́ àrùn tá a fẹ́ ṣe ìka. bọ́ba jírò. kábíyèsí ẹ̀mí náà làṣẹ wà o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti rò ó àmọ́ situation tó wà ńlẹ̀ báyìí mo ti ṣe àwọn ìwádìí kan mo dẹ̀ rí i pé nínú ìlú àpàkúrọ̀ yìí a lè wa gold jáde kì í dẹ̀ ń ṣe nǹkan tá a lè fi falẹ̀. gold. olúwa mi ìlú ìpàkúrọ̀ sóríire nù. ìdí wá nìyẹn tí a fi gbọdọ̀ gbé irú iṣẹ́ báyìí fún wọn rí. bẹ́ẹ̀ni. ọ̀tún ẹ̀yin ò sọ̀rọ̀. ẹ jẹ́ àrùn dáadáa o kábíyèsí ká mọ̀ bọ́ sọ́wọ́ yìí ó yà mí lẹ́nu ká mọ̀ bọ́ sọ́wọ́ olù tí gbogbo wa sọ èmi nìkan náà ni mo sọ̀rọ̀ pé mo rẹ́ nìkan ṣé bí ipa tí abẹ́rẹ́ bá wà ní yóò sì yẹ kókùn ọ̀tọ̀. ẹ sẹ́ǹsì pé option kan péré la ní ìyẹn option tí yín yẹn. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká wò wọ́n tá a bá dẹ̀ lè bá wọn ṣiṣẹ́ á sì lọ bòmí àbí. Where are we going, sir? I'm driving down to Junior's house. I want to go and play Jason. Pick him. Okay, sir. Dad, is that you? Ẹ ṣílẹ̀kùn ibi tí fẹ́ pa mí kú. Is Dad with you? Ṣé kò sí ṣá? What's wrong? Nothing. Where is Dad? You have to sit down. Actually, Dad stepped out angrily. I said some things in Jacob Binujade. Just sit. Sit down. But I need to tell you something. Just sit. I told Dad about your drug business and the one I consume. I'm sorry, I just had to. And ever since I told him, he just stepped out of the house angrily. Shemo Bitoliwa. Just say there is.
At this point, you need to be very, very strong. At this point, you have to be very, very strong. Usually, the bad news comes after that. What's wrong with my father? Your father is dead. What? Àwọn èèyàn burúkú kan ló ṣiṣẹ́ yẹn. Àwọn èèyàn burúkú kan ló ṣiṣẹ́ yẹn. Father is what? He's dead. This place is not safe for you. Who did this? This is not what you should bother yourself about. But there's something you can do about it. Jason, let's go. No. No. If you have the balls to do drug business, you should be able to find the killers of your son and make them pay, right? Okay, Mrs. Kura Idris Mohammed. Thank you. We are at Rimbi. You can go. All right, yeah. Restoration. Talile, who are you? I see. Who are you? Lolade. Are you fine? tó bá ṣe nìkan tó tọrọ ẹ̀ láyé jì àgbọ̀ pé ìṣẹ̀lẹ̀ nìkan tó lè ṣe nípa ìpàdé nǹkan tó máa ṣẹlẹ̀ máa ń ṣe ìparí. Let's go. Let's leave this place. Was he one of your drug guys? Look, this is not the time for that. When exactly is the time? Look, this rage, you know, this relax. This is not the time for... It was your fault. Yes, it was your fault. If you didn't start any of this drug business, my dad wouldn't have to do any investigations. He would have just talked at being what he was good at. A lawyer. It was your fault. You caused all of this. Relax. Relax, please. Don't talk to me. Relax, please. You caused this. You caused this. Oh my God. You just let him die for nothing. Oh You caused all of this. Didn't deserve to die like that. It was your fault. It was your fault. Jason. Sorry. Don't apologize to me. Don't. I'm sorry. You caused this.
I'm sorry. 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 Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Hello? Hello? No, hold on. Kò ń ṣe owó ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Hello? Hold on now. Okay. Mo need help, Benny. Yes, I need your help. Come on, man. Okay. Mo fẹ́ mú Lọ́ládé kúrò níbi tó wà ẹ́. Hello? Mo ti sùn lọ ṣá. O lọ gbé ní ọ̀dọ̀ bàbá, o lọ gbé kúrò lọ́dọ̀ bàbá ẹ̀. Kí ló dé tó lọ mú wá? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Rẹ̀mí. Ó ti lọ ṣe ìṣekúṣe kan. Ó ti lọ ṣe ìṣekúṣe kan. You know, mo máa ń bẹ́ẹ̀ sọ máa ń dàbẹ́ pé ó ti lọ ṣe ìṣekúṣe kan. Ẹ ṣe ẹnu mi wà tí máa fi máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ní máa gbọ́ ni. What is wrong with this boy? Èwo ni kó máa sọ̀yàn lẹ́nu. Ó tún lọ sọ́dọ̀ bàbá ẹ̀ tó bá ṣe pé ó lọ dáràn ni. Ó kàn ní dédé fi gbé ó tún ti lọ ṣe nǹkan tó jagbára ẹ lọ. What is wrong with you? Ó dẹ̀ fi wàjà wọn tó bí ẹ. Bàbá ò dà mí láàmú tó yìí náà ọ̀hún. Dèjì, ìwọ gan ò dà mí láàmú tó yìí náà. Irú kí lọmọ yìí? Àbí kí ló ṣẹlẹ̀ báyìí? Ṣé ìyá ẹ̀ ló jọ ni? Rẹ̀mí. Ẹ wo. Olúwa Rẹ̀mí ẹkún. Junior. Ìyẹn dádì ẹ̀. Junior was murdered this morning. Ní ìmọ̀ nǹkan tó sọ. Barrister Deji Lawson Jr. is dead. Well, Daddy. Where is your daddy now? Ṣebí ìwọ jẹ́ ṣàlẹ́nu tó lè fi sọ̀rọ̀. Àbó òtún nílé ṣàlàyé pé bí báyìí daddy mi wà o. Where is your daddy? Let me take it easy. No, dúró Dèjì. Wọ́n á sọ bí tí bàbá ẹ wà ṣé bíbẹ̀ ló ti lọ mú wá náà. Mo gbọ́ Jésì. Where is your daddy? Dèjì ní ìwé ṣàlàyé ọ̀rọ̀ yìí kó yé mi ni. Má jẹ́ kó lọ jọ nǹkan tó ń jọ lójú mi. Are you talking about ọmọ ti tèmi, my son? Junior is dead. Our son is dead. This one no.
Borokini. Jason, you have to eat something. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ.